Nigeria people, happy democracy in advance. Mo fẹ́ sọ̀rọ̀, but ẹ̀rù ń bà mí. Torí pé kíní kan ń bẹ nígbó tí ń dùn mọ̀húrú mọ̀húrú. Bí ó pani jẹ, ẹ jẹ́ ó pani jẹ. Bí ó sì pani jẹ, kó mọ̀mọ̀ dùn mọ̀húrú mọ̀húrú mọ̀húrú. Ẹ̀rù kan ń bà mí, ominú ń kọ mí. Ajá ń bàdàn òjò, kí ló ń kọ ẹ́ lóminú? Ominú tó ń kọ mí ò mọjọ́ tọ́lẹ̀, ẹ̀rù tó ń bà mí tìjà kọ́ rárá, bó sóminú orílẹ̀-èdè yìí ló ń kọ ẹ́ lóminú. Mo mọ̀ pé tiwa lọ́lọ́run ò ṣe. Mo kọ́kọ́ kí gbogbo ọmọ Nàìjíríà pé a kú rọ̀jú, a kú faradà. Mo fẹ́ sọ̀rọ̀ lórí democracy torí pé àwọn kankan máa ṣẹlẹ̀ ní 29 of this month, May 29. Ẹ máàkì, àwọn kankan máa ṣẹlẹ̀, àwọn nǹkan ìyanu kan máa ṣẹlẹ̀. Máa bẹ fún yín. Bọ̀ mo kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ lórí ọjọ́ yẹn nítorí pé máa sọ̀rọ̀ lórí nǹkan tó máa ṣẹlẹ̀. Májẹ̀ balẹ̀rù, kò síkú tí ó gbàgbà tá à ní bá pọ̀ lórí ẹ̀ ń bẹ̀. Àkọ́kọ́ ń bẹ̀, mo kọ́kọ́ rọ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, mo dẹ̀ kí yín, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ máa ń stable sórí Àtìbà TV tó gbé tá bá ti fi nǹkan síbẹ̀ báyìí ẹ máa lọ bẹ̀ yín. Tẹ́ trust mi, tẹ́ nígbàgbọ́ nínú mi pé no, eléyìí ò ní sọ tí èsà rẹ̀, kò sì ní sọ̀rọ̀ fẹ́nu, mi ní sọ̀rọ̀ fẹ́nu. Bọ́lá ń bá ṣe darí mi náà mo ṣe máa ń sọ. Bọ́lá ń wá ṣe darí mi náà mo ṣe fẹ́ sọ eléyìí, mo sì mọ̀ pé kò ní gbé mi dọ́gba ẹ̀wọ̀n. Inshallah. Torí pé àníyàn tá a fi ń sọ lọ́lọ́run máa ń wò. Tó ẹ pa níyàn pé bóyá mo fẹ́ lórúkọ ni, alhamdulillah. Tá ẹ pa níyàn pé torí owó ni, alhamdulillah. Ebi ò pa mí o, mi ì dẹ̀ yó. Bọ́tọ̀kàn mi kọ́ kí n rọ́rọ̀ kì í má sọ. Ẹ̀yin onílàákàyè mo wá fẹ́ bá wí. Torí pé nísìnyí àwọn kan máa bọ́ sí comment section nísìnyí, ọ̀rọ̀ alààyè lẹ́ẹ̀mọ̀ sọ, ọ̀rọ̀ kú wọn mọ̀ lọ sọ. Ní tí mo fẹ́ sọ yìí, èmi ò sọ̀rọ̀ nípa Yorùbá nation. Yorùbá nation wà bọ́lọ́run ṣe ń ṣètò rẹ̀ tó dẹ̀ mọ̀ bí ó ṣe ṣe. Tágbára ó fi dọwọ́ Yorùbá nation. Kọ́lọ́run bá wa ṣe bẹ́ẹ̀ tó bá yẹ pé mi ó jẹ́ rọrùn fún wa. Torí sìn láwọn kan máa lọ bọ́ nìkan ìyà tí jẹ́ yín kú Nàìjíríà, ayé yín ọ̀fẹ́ ta dìdìrín. Ó ti gbà pé tó wọn bá ti gbé Nàìjíríà, àwọn ẹbí òun náà wà ń bẹ. Ọ̀run Ìyábọ̀ ìṣẹ̀rù ẹnìkan bó ṣe ń wo inú ọlọ́pẹ́ làwà tún wà lórílẹ̀-èdè. Ẹ bá ní fóònù, a sì ń lè kọjá bẹ́ẹ̀, à ń lè sọ̀rọ̀. Kí ni contribution tiẹ̀ lórí Yorùbá nation? O ò ní contribution gidi kankan lẹ́yìn pé kò bẹnu àtẹ́lu wọn tí wọ́n bá ń sọ̀rọ̀. O ò ní contribution rí Ọlọ́run gbọ́. Lẹ́yìn kó sọ̀rọ̀ òdì, kó sọ lórí comment section. Adìẹ gan máa ń ronú tó gbé yẹn gan, ìwọ ọmọ oríire. Lẹ́yìn ká sọ̀rọ̀ kó o sín, àwọn àwọn bóyá ò ń sin ni bóyá ò ń sin wí ni. Anyway, ẹ̀yin ọlọ́pọlọ pípé, ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ ìlú yín, tẹ́ nífẹ̀ẹ́ orílẹ̀-èdè yín, tẹ́ nífẹ̀ẹ́ àwọn ẹbí yín, tẹ́ ń gbé ní Nàìjíríà àtẹ̀yin tẹ́ ń gbé ní òkè òkun, ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀. Pàápàá jùlọ, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ súnmọ́ olóyè bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀. Ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ẹ gbọ́ o, ẹ má wá jẹ́ kí bẹ̀rẹ̀ yẹn, ẹ má jẹ́ kó fún yín ní full suspense. Ẹ kàn ronú pé ó ní nǹkan tèmi náà rò tí mo ṣe sọ nǹkan tí mo fẹ́ sọ. Àwọn nǹkan méjì kan ṣe mí lè mọ̀ lórí ìjọba olóyè Bọ́lá Ahmed Tinubu. Àkọ́kọ́, ìgbà tí bàbá fẹ́ ṣe ọjọ́bí wọn, tán fẹ́ ṣayẹyẹ ọjọ́bí wọn, wọ́n ní àwọn ọ̀rẹ́ ẹnì kankan kó wá fáwọn ní gift tàbí kan ta tẹ́ǹtì kan sí ayẹyẹ kan. But àwọn ọ̀jọ̀gbọ́n jẹ́ ká mọ̀ wípé torí pé inú wọn ò dùn bórílẹ̀-èdè ṣe ń rí ni. Èyí nìyẹn. Ẹlẹ́lẹ́kejì, mo tún wá ń gbọ́ ròyìn báyìí pé bàbá ní kò sí wẹ̀jẹwẹ̀mu kankan o fún ọdún kan àwọn lórí àlééfà eléyìí tó máa pé ní May 29. Mo tún dì mú. Mo wá wò pé but bàbá ń ṣe bí ìgbà tó bá wọn mọ̀ pé à ń sọ́fà. Kí ló dé tí bàbá wa ń stop gbogbo àwọn nǹkan yìí? Torí pé wọ́n ní àwọn rí pé orílẹ̀-èdè Nàìjíríà kò rí bó ṣe yẹ kó rí. Ìgbà tán wá tún tẹ̀síwájú, wọ́n wá ní bàbá tún sọ wípé lọ́jọ́ yẹn o pé àwọn mínísítà bóyá bíi 47 mínísítà wípé wọ́n máa wá jíṣẹ́ ìrújú. Wọ́n máa jíṣẹ́ ìrújú pé àwọn iṣẹ́ nǹkan tó ń ṣe, àwọn ibi tán báṣẹ́ dé,
àti nǹkan tó fẹ́ ṣe àti nǹkan ṣe lọ́wọ́ wípé wọ́n máa wá jábọ̀. Wọ́n wá ní àwọn fàyè gba àwọn oníròyìn, bóyá wọ́n mọ buttress ni o, bóyá wọ́n witness ni o, bóyá wọ́n interview wọn ni o, èmi ò mọ̀. Bọ̀sẹ̀ mọ̀ pé mi ò ní ráyè débẹ̀, ọ̀pọ̀lọpọ̀ community kò ní ráyè débẹ̀. Ẹ̀yin oníròyìn mo kọ́kọ́ fẹ́ bá sọ̀rọ̀, ṣùgbọ́n ẹ jẹ́ n parí ọ̀rọ̀ ti bàbá náà. Now, wọ́n wo gbogbo àwọn ìgbésẹ̀ yìí pé ó jọ ìgbésẹ̀ akin, ó jọ ìgbésẹ̀ ẹni tó fẹ́ dáadáa sí, ṣùgbọ́n tí wọ́n fún láyè láti ṣe dáadáa. Ẹ má bínú o, ẹ lè bú mi o, ẹ dẹ̀ lè má bú mi, ètò bá wù yín ni kẹ́ ṣe. Bí mi ṣe rorí tèmi pẹ̀lú àwọn nǹkan yẹn nìyẹn pé so definitely bàbá mọ̀ pé à ń sọ́fà, bàbá mọ̀ pé à ń sọ Ìlọrin, bàbá mọ̀ pé à ń sọ Ọ̀fà, à ń sọ Ìlọrin lórílẹ̀‐èdè Nàìjíríà. Tí ò mọ ní ọ̀nà kan, mi ì rí aspect kankan tá a fi lè sọ wípé gọ́fìmẹ̀ntì yìí ò fẹ́ fọ ẹnìkan, mi ì rí. Ṣé mọ̀ eré àkántì ẹ̀wà tó máa ní problem ta ní ni pé àwọn òṣìṣẹ́ wọn sanwó oṣù wọn, gbogbo yòókù ti ẹ̀wà òkè, ṣùgbọ́n tó àkọ́kọ́ nǹkan wọn kò sépo, ajínigbé wá pọ̀, àwọn ọ̀daràn náà wá pọ̀ sí, kóòtù wa nǹkan jojúmọ́, kálukú wa lè sùn kó harun, ẹni tó ní géètì ọkàn rẹ̀ ò balẹ̀, owó tẹ́lómi fi ń ra ajá tí fi ń bọ́ ajá lóṣù ó tó bọ́ stéètì kan nítorí bọ́kàn rẹ̀ ò balẹ̀, torí bó fẹ́ protect life ẹ̀ àtàwọn ẹbí ẹ̀. Most of people ti ń sá kúrò Nàìjíríà, wọ́n ti sá lọ sókè òkun torí bó fẹ́ protect ara wọn. Most of people tó wà lókè òkun wọ́n ready láti wá wo family Nàìjíríà. Ebi wa ń pa wá ajé. Àwọn èèyàn tẹ́lẹ́rú tó ń lọ sí di mọ́tò mọ̀ pé mo fẹ́ lọ ra mọ́tò, pààtì mọ́tò gan ní ìsòsì déédéé mọ́tò, àbí nígbà tá a bá rẹ engine Toyota Tòkunbọ̀ tá a rà ní 900,000, èló wọ́n ń ta mọ́tò gan tẹ́lẹ̀. Ṣùgbọ́n gbogbo ìrìn àjò tí bàbá fẹ́ gbé yìí ó nítumọ̀ díẹ̀ sí mi tẹ́ bá ní pè mí ní ọ̀dẹ̀. Ṣùgbọ́n èmi wá rọ ẹ̀yin tẹ́ súnmọ́ bàbá, ẹ̀yin onímọ̀ràn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, tó bá ṣe pé tòótọ́, tó bá ṣe pé àwọn mínísítà ni wọ́n ń ba ìjọba yìí jẹ́, bàbá níta ẹ lè ṣe nírú ìjọ yẹn tó lè wẹ̀ yín mọ́, tó lè fọ̀ yín mọ́, máa ka nǹkan méje fún yín tèmi rò, tẹ́ pé tẹ́ ẹ bá tiẹ̀ lè kọ́kọ́ ṣe méje ná ẹ̀yin ó ṣe tán lẹ̀ Yorùbá, ṣùgbọ́n tí ẹ kọ́kọ́ gbìyànjú. Àkọ́kọ́, mínísítà tó bá ṣe mẹ̀mẹ̀mẹ̀ téèbó bá yí lẹ́nu rẹ̀, then tí ò rí evidence proof pé n tóun ṣeré tàbí tóun ti ń ṣeré tàbí tóun ti ṣàṣeyọrí rẹ̀ rí, kẹ́lẹ́rìí dẹ́ wà, ẹ sáksàn ẹ̀kọ́ máa lọ lé. Because tí ẹ bá dẹ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn wò, ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ ń ṣe táwọn èèyàn ń fojú wò yìí tó ń pariwo yín, ẹ jẹ́ ká mọ̀ pé àwọn mínísítà yẹn ló ní pírọ́blẹ́mù pẹ̀lú wa. Èmi ò sọ̀rọ̀ politics o. Èní nìyẹn sà. Ẹlẹ́lẹ́kejì, nírú ìjọ yẹn, ẹ gbé ìgbésẹ̀ tó nípọn lórí ọ̀rọ̀ petrol, diesel, gas àti kerosene. Ẹ gbé ìgbésẹ̀ tó nípọn kẹ́ ẹ fi máàkì ọdún kan yín. Ẹ̀wọ̀n á máa ṣe níṣe pé ẹ jẹ́ kí n kàn so preview fún yín. Tó bá ṣe pé tòótọ́ ẹ̀yin kọ́ lẹ ní pírọ́blẹ́mù, tó ṣe pé àwọn ministers abẹ́ yín náà ní pírọ́blẹ́mù sà. Your Excellency, ẹ gbé ẹ pàṣẹ tó nípọn tàbí kẹ́ ẹ dá subsidy padà. Ara ni ọ̀tá wa, àìsà, ara ni wa. Orúkọ yín dá gan kẹ́ tó dépò, ẹ maintain champion yín sà, ẹ dá gbogbo àwọn nǹkan yẹn ẹ dá padà sí bó ṣe wà. Tó bá ṣe pé tòótọ́ ti wà lẹ̀ ń ṣe nǹkan tẹ́ ẹ ṣe nítorí kó lè bá a dá. Tẹ́ ẹ bá wá lè dá epo padà sí 165 mọ́, ẹ bá wa dá padà sí 300. Ẹ máa fi wọ́n bá ń tẹ́ ẹ bá rí ń bẹ̀, ẹ máa fi ṣe nǹkan tẹ́ ẹ bá ní í ṣe. Gbogbo pé ẹ lọ bá wọn fi 90 million 90 billion ẹ lọ fi kún tí ó kàn wá, kó kàn wá. Ẹ jẹ́ ṣe palliative, ẹ forget about palliative. Gbogbo kíní yẹn dàbí ìgbà tí
ẹ̀ ń gún wa lábẹ́rẹ́ tẹ́ wá ń gbé aṣọ tà lé lórí ni. ní tó bá yẹ kó less ẹ jẹ́ kó less. ó di méjì sà. ẹlẹ́lẹ́kẹta sà, ẹ bá wa sí bọ́dà. ẹ sí bọ́dà ibi tá a ti ní ìṣòro nù. ẹ lọ sí bọ́dà. àtijọ́ tẹ́ ti mi rí achievement pẹ́ ti. ṣé wọ́n torí ẹ̀ lọ jẹ ráìsì olókùúta tẹ́ ni a máa jẹ ni. ṣé ráìsì nìkan ní gba bọ́dà wọlé ni. ẹ wo bí ẹ ṣe dójúlé ráìsì. ẹ wo bí ẹ ṣe dójúlé mọ́tò Tòkunbọ̀. ẹ jẹ́ kí oúnjẹ kọ́kọ́ wọlé láàrin 6 months. tẹ́ bá wá fẹ́ ti padà ẹ sọ orísìn tẹ́ fi fẹ́ tì. ẹ bọ́ tẹ́ jẹ́ kí ara tiẹ̀ kọ́kọ́ dẹ̀ wá ná. ẹ jẹ́ kátẹ́gùn ayọ̀ kọ́kọ́ fẹ́ sí wa. tó o bá ná ọjà ní ìsìn tó o bá ná sí 10,000 tó bá ní òkè mo fẹ́ lọ gbóhùn POS ìgbà tó bá fi máa padà dé wọ́n ti bá sọ di 12,000. bàbá ẹ sí bọ́dà sà. ó di 4. ẹlẹ́lẹ́karùn-ún sà, ẹni tó wà ní ìtajì mínísítà tó wà ní ìtajì ìmọ́lẹ̀ tó bá gbé mínísítà wà ń bẹ àbí ọba sí ń bẹ ẹni yòówù tí bá ń bẹ ń bẹ ẹ kó àǹkọ́ọ̀bù 10 lẹ̀ kẹ́ẹ̀fì kan mú lọ́wọ́ kẹ́ẹ̀fì kan mú lẹ́sẹ̀ kẹ́ẹ̀fì kan mú lọ́rùn kẹ́ẹ̀fì kan mú lórí kẹ́ẹ̀fì kan mú létí kẹ́ẹ̀fì kan mú níkùn. wọ́n ti lé wa lọ di sólà agbára everybody ọ̀wá tó ká sólà mọ́ àwọn sólà ní ìsàn àwọn ará ọmọ ẹ̀pọ̀n wa wọ́n wà ń fọ pẹ́ nígbà tí ẹ bá fẹ́ ṣe àfẹ́ṣe sólà sí mọ́ṣáláṣí lásán wọ́n ní roughly 2 million plus ní ká lọ wá nígbà wọn ti mọ̀ pé àwọn kúkú pé wájú náà nípa lọ kí wàá láǹfààní pa wà lórílẹ̀‐èdè Nàìjíríà. àìsà ẹ ṣiṣẹ́ lórí ẹ̀. Minister for Works àbáwọn wọn máa ń ṣe ọ̀nà number 6 nù sá ẹ bá wa handle wọn. àìsà ẹ̀yin kan gbé mọ́tò láti Ìbàdàn kẹ́ ẹ pẹ́ ń lọ sí Èkìtì tàbí kẹ́ ẹ pẹ́ ń lọ sí Ifẹ̀ tàbí kẹ́ ẹ pẹ́ ń lọ sí Òṣogbo. ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tó jẹ́ interstate tó jẹ́ ti federal wọn ò ṣiṣẹ́ kankan bẹ́ẹ̀ tọ́nà ò bá da tí mọ́tò ò bá rí bẹ́ẹ̀rìn wọ́n á dá mọ́tò lọ́nà. gbogbo bí ọ̀nà wa ti bùjẹ́ yìí ojúgbó ni. ibi tádàwọ̀ ti ń wọlé sí aláàánú. the last one sir your excellency insecurity ètò ààbò ìyà ń jẹ àwọn èèyàn sá àìsà kí wọ́n mọ̀ gbé mẹ̀kúnnù kí wọ́n mọ̀ béèrè 100 million kí wọ́n mọ̀ béèrè 50 million àìsà ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin náà bímọ ẹ̀yin náà lẹ́bí ẹ níyàwó a lè torí pé kò tí ì kàn wá kọ́lọ́mọ́jì ó kàn wá ẹni tó bá kàn tó bá ti kàn wá ó ti kàn wá náà nìyẹn. man kan sáà tó wà ní Ìṣẹ́yìn lọ́yọ̀ state bóyá ẹgbẹ́ ẹni mi ìtẹ́ mọ̀ bóyá ẹgbẹ́ ẹni yẹn bóyá àbúrò wọn ni wọ́n náà gbé tẹ̀ pọ́n padà rí ìgbọ́n padà rí lágbọ́n sẹ́ẹ̀mọ́ tó jáde kó tó di pé wọ́n rí i. àìsà ètò ààbò yẹn fúyẹ́ eléyìí ló dẹ̀ ń fún àwọn tó ń claim Yorùbá nation ló ń fún wọn ní power nítorí pé kì í ṣe pé gbogbo ẹ̀ náà kì í ṣe pé Yorùbá náà ní ṣe gbogbo ẹ̀. àìsà tí population wa bá mọ ní Yorùbá ó ṣeéṣe ká mọ dára wa mọ́ ó ṣeéṣe kí wàhálà yìí ọmọ pọ̀ tó báyìí. àwọn agbófinró ń gbìyànjú o ní tilẹ̀ ń tọ́lọ́hún ṣùgbọ́n mi pọ̀ jọ ká lọ. ó ti wá fẹ́ máa dàbí wípé ẹgbẹ́ ìjàlẹ̀jáde sanra because àwọn pípù yìí wọn ò ní gbé politician wọn ò ní gbé àwọn tó wà ń pò. àwa aráàlú tá a lẹ́nìkan tá a nígá tá a nígò iná ni wọ́n ń gbé tí wọ́n dẹ̀ ń béèrè owó. sẹ́rí nǹkan méje yìí sà tó bá ṣe pé tòótọ́ ilẹ̀ wa tẹ́fẹ́ kó kọyín sí mọ̀ dá síwájú sí ẹ rí i pé àwọn nǹkan kọ̀ọ̀kan tí wọ́n fi máa ń kọrin kì í gbà kan pé èrò tí ń rọ̀ Èkó ẹ̀rọ ọmọ kan balẹ̀ o Tinubu ṣe kó di tuntun. àìsà kì í ṣe pé orí gbogbo wa náà ò pé kì í ṣe pé gbogbo wa náà ò mọ nǹkan tá à ń ṣe.
gbogbo àwọn nǹkan tó há ẹ̀ níjọba yín yìí a mọ̀ pé kì í ṣe ìjọba yín ló ti ń bàjẹ́ bọ̀ ṣùgbọ́n gbogbo pé àyípadà tá a bá ti rí láàrin ọdún kan definitely torí mo mọ̀ pé àwọn òpònú kan máa wá sí comment section sí wọ́n máa sọ pé ìgbà wo náà ni báwo lẹ ṣe òun tó ti bàjẹ́ tipẹ́ báwo lẹ ṣe expect pé kó dáa láàrin ọdún kan bá a ṣe forítì láyé Buhari rè tó fi ṣe ọdún 8 tó wá dàbí ìgbà tó ń pọn mi sínú apẹ̀rẹ̀ kí bàbá tó ṣe tán kó tó kọrí sí Daura. Àìsà nǹkan méjì yìí ní nǹkan ìyanu tẹ́ ẹ lè ṣe ní May 29 tí mo fi lè gbà wípé ẹ ń pìtì ọmọ Yorùbá ẹ ń pìtì orílẹ̀-èdè Nàìjíríà ẹ ń pìtì ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ń ṣèjọba lé lórí ẹ dẹ̀ make a good record. Àìsà táwọn ministers bá wa tẹ́ bẹ̀rẹ̀ sí ní interview wọn tán béèrè ibi tán bá ṣe ìrújúdé jọ́mọ̀ ìlú fẹ́ fi ṣe yẹn sà ṣebí wọ́n parọ́ fún wa náà ni ṣebí wọ́n máa tàn wá náà ni bọ́tí tọ́ta ti ń sọ̀rọ̀ àwọn tó kàwé tán mọ òfin tán mọ ìtàn tán mọ politics àwọn náà ń dárúkọ pé mínísítà alágbájá àwa tá a dá kan mà wá kúrúǹtù orúkọ yín la máa dá because you are the president lóòótọ́ ọba kọ́ba ò sí ìjòyè kíjòyè ló wà ṣùgbọ́n àríṣe àríkà ní bàbá àrègùn gbogbo ẹ̀yin èmi lọ́kàn group gbogbo ẹjí bàbá ó ṣe afọbajẹ bàbá wọn ti ń jọ fọbajẹ bọ̀ tipẹ́ wọn ò lè ní godfather wọn á ráṣẹ pa wọn á rí ilé ṣe wọn á rí tọ̀hún ṣe èmi ò tí ì bá yín jiyàn ṣùgbọ́n téèyàn bá tiẹ̀ pọ́n rẹ́súrẹ́sú ó yẹ kó pọ́n báyìí lẹ́yìn látìgbà tí wàhálà epo ti bẹ̀rẹ̀ sí lẹ́yìn NNPC ti ń ta 580 bófàsì gan tá a máa pọ́n lé 6 kìíní kan wọ́n ń tà Gastap 6 kìíní kan wọ́n ń tà àwọn kan ń ta 750 àwọn kan ń ta 720 àwọn kan ń ta 680 so kálukú tí wàá ń lòjọba yẹn bó ṣe wù tó bá ṣe pé ẹ̀yin mínísítà wọ́n fẹ́ sọ́mọ yín ẹ̀yin oníròyìn láìláìlẹ̀lẹ̀ ẹ mọ̀mọ́ ń tẹ́ẹ̀kọ́ o tí ì bá ṣe pé kò lè wọ́ọ̀kì tó ṣe pé rédíò stéètì aládàáni ńlá Gídígbò wàláhì ó yẹ wọ́n máa gbé mínísítà kọ̀ọ̀kan wá bẹ̀ kí wọ́n máa gbé wọn wá síbẹ̀ Oríyọmí Hamzat kí wọ́n wá hàlá wa ká máa kọ́ọ̀lù kí kálukú wa máa sọ bí tó bá ṣe ìrújú rèé àìsà ọ̀pọ̀lọpọ̀ yín tó bá ṣe pé ẹ̀yin lẹ wà lábẹ́ ìyà tí ń jẹ wáyé tí èsì pírẹsidẹ́ǹtì tó pé ẹ̀yin lẹ ń kó owó wa náà lẹ ń kó owó wa jẹ àrọ́mọdọ́mọ yóò ní bọ́nù wá látẹ̀kù sí ẹ stroke kan àyè yìí ni ṣùgbọ́n tó bá yẹ pé bàbá ni àfàyélẹ̀ fún bàbá ní May 29 tí bàbá máa ṣe ọdún kan lórí àlefa ìjọ yẹn jẹ́ Democracy Day bàbá ẹ bá wa bá bàbá sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ súnmọ́ bàbá ẹ̀yin tẹ́ jẹ́ǹjẹ́ election ẹ̀yin tẹ́ jẹ́ǹjẹ́ campaign tẹ́ ti jẹun ọmọ nínú oyún ó di wàhálà tán ẹ mórí nù ẹ lè jáde mọ́ ẹ lè sọ̀rọ̀ mọ́ ẹ lẹ́nu níwájú bàbá ẹ lè bá bàbá sọ̀rọ̀ ṣùgbọ́n mi gbà pé bàbá fẹ́ ṣe dáadáa torí tí bàbá ọ̀fà fẹ́ ṣe dáadáa ni tí bàbá bá hà láò tí wọ́n ṣe birthday ààrẹ ni tí yóò tún lọ fi mọ́tò ta bàbá lọ́rẹ ààrẹ ni tí yóò tún lọ fún bàbá nílé ní fún birthday gift gbogbo àwọn owó tẹ̀ náà nàkúnà ìtorí kẹ́ ẹ lè ṣe second term orí ibú tẹ́ ẹ fẹ́ ṣe tẹ́ ẹ̀ ní rí ṣe lágbára Ọlọ́run ẹ̀yin para àlùjọ kẹ́ ẹ pàwọ́ àwọn kẹ́ ẹ fẹ́ ní kọ̀ọ̀kan 500,000 ẹ kàn kó 100 jọ ní state yín ní tán yín níbi tán ti bí yín lágbóolé yẹ kó 100 jọ ẹ fún ọ ní 500,000 tó bá di another year kẹ́ ẹ béèrè rẹ̀ lọ́wọ́ wọn kò sáàmù kó kéré o torí ọ̀pọ̀lọpọ̀ tí màá sọ ní ìsìnkú nǹkan kékeré ní máa ń jọ lójú bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mi mọ̀ wípé lágbóolé kan lé nìyí tí 10 million naira bá wọlé bẹ́ẹ̀ yóò nípa tí ó kò kẹ́ẹ̀rẹ̀ dóúnjẹ padà wá sísàlẹ̀ sọ́fánẹ́sì yẹn ti pọ̀ jù à ń sọ́fà níta bára láàárọ̀ kọ́ láàárọ̀ lọ́sàn níta bára lọ́sàn kọ́ láàárọ̀ rọ̀lẹ́ kálukú wa ti dọmọ ọlọ́mọ ọ̀pọ̀lọpọ̀ kọ́ńtírì tí ìbá ṣe pé Ọlọ́run nífẹ̀ẹ́ Nàìjíríà
ọ̀pọ̀lọpọ̀ country tá à ń gbọ́rọ̀ yìí wọn sufferness wọn ò tó báyìí náà tó ti dógun sílẹ̀ tó ti dá wàhálà sílẹ̀ bọ́tọ́ lọ́ọ́ nífẹ̀ẹ́ ìlú yìí kí ló wá dé táwọn ò nífẹ̀ẹ́ ara wa gbogbo àwọn security tá à ń blame ilé nìyí inú sufferness làwọn náà wà ẹni tẹ́ ẹni ọmọ sọ́yàn tí ọ̀jẹ̀ ń kúnnú oúnjẹ mélòó lọ́lọ́pàá ń rí jẹ sínú ọlọ́pàá gan dùn sọ́lọ́pàá gangan wà ní òdùnnú sí sójà wà ní òdùnnú road safety ńkọ́ ìkàràǹkálukú bá dúró lẹ́sẹ̀ títì torí pé tí wọ́n bá gba sálárì gangan fúnra ara wọn kó torí pé wọ́n gba sálárì ìyàwó ti jẹ gbèsè more than sálárì lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ civil servant ló ti withdraw ọmọ wọn kúrò ní public school private school tó ti dá wọn padà sí public ara wa ń kàn lú wà lọ wá ṣẹlẹ̀ ẹ wà lẹ pọlọpàá kò dáhùn ẹ wà lọ pọlọpàá wọn mú yín ṣeré ẹ wà lẹ pọlọpàá tí náà wọ́n sì ń gbìyànjú agbára wọn bọ gbogbo gbìyànjú lónìí ìtàn gbà kálukú kan gbànú ebi ni kálukú ń gbànú ebi ìlọlọpàá nù family o ìdẹ ní sọ́jà ṣùgbọ́n everybody mọ̀ tí ń ṣẹlẹ̀ everybody mọ̀ tí ń ṣẹlẹ̀ ẹ dákun nítorí Ọlọ́run ajá ọdẹ tẹbi ń pa tọdí òfun lóúnjẹ tọdẹ wàá mú lọ ọgbẹ tó bá rí ọ̀yà tó bá pa sí yóò gbé fọdẹ ni yóò jẹ ni yóò jẹ ni tọlọ́pàá bá tiẹ̀ ṣiṣẹ́ kan tó jẹ́ṣẹ́ ńlá compensation wo ni gọ́ọ̀mẹ̀ntì ń ṣe fún wọn ó dìyàn mélòó tá a gbọ́ pé wọ́n promote ó dìyàn mélòó tá a gbọ́ pé òkè àwọn kan nígbà wọn jí lágbájá gbé pẹ̀lú iṣẹ́ táwọn agbófinró ṣe ó yẹ compensate wọn ní nǹkan báyìí ní state nǹkan báyìí ẹ jẹ́ kí governor state yẹn ṣe nǹkan báyìí kí president yẹn pàṣẹ pé government state báyìí ṣe nǹkan báyìí orí àwọn yòókù náà wù kálukú náà fẹ́ máa ṣe kí ni wọ́n fẹ́ máa ṣiṣẹ́ bó ṣe kàn ṣe Nàìjíríà lack security torí pé àwọn security ò sí ní position tó yẹ kán wà gbogbo owó tẹ̀ ń fáwọn minister tẹ̀ ń fáwọn commissioner tẹ̀ ń fáwọn senator tẹ̀ ń fún àwọn rep ṣé wọ́n deserve ẹ̀ sá owó tó yẹ kẹ́ máa ná lórí security ẹ̀yin tẹ́ súnmọ́ wọn káláwo tiẹ̀ ní làákàyè ọ̀rọ̀ ti wà òtà tó rà kàwé àdẹ kì í ṣe olóṣèlú kúlẹ̀ tẹ̀yìn ò bá wọn sọ̀rọ̀ àìsà ẹ lọ wo sálárì àwọn ọlọ́pàá ẹ lọ wo sálárì àwọn road safety kẹ wá lọ wo sálárì àwọn senator kẹ lọ wo sálárì àwọn rep tí wọ́n bá jókòó meeting lásán wọ́n máa ń gba meeting allowance wọ́n máa ń gba wardrobe allowance kálukú máa ti ń rọ́bì kan tí ń fa àwọn ọmọ ẹ̀ sí ọmọ ẹlòmíì gan ò ní ti kàwé ọmọ ẹlòmíì gan nursery primary school lọ́wọ́ àwọn tí bá fi ṣẹ́ tí ó ṣe ilẹ̀ àwọn kan dẹ̀ ń kirikì lóru lọ́sàn-án láàárọ̀ wọ́n á dẹ̀ lọ ga yín sínú òtútù torí pé wọ́n fẹ́ protect aráàlú àwọn kan dẹ̀ ń jókòó sínú AC for 24 hours àmọ́ pé gbogbo àwọn olè ṣiṣẹ́ kankan náà ẹ má jọ̀rọ̀ àwọn security officers wa ẹ má jẹ́ kó dàbí ọ̀rọ̀ làgìlàgì ẹ má jẹ́ kó dàbí ọ̀rọ̀ Haúsá tí ń gbẹ́ kànga tí ń ṣe wàhálà jẹ́ tó ní kànga lọ tí yóò sì lówó tẹ́ni ò ní kànga. Bàbá May 29 ẹjọ́ Nàìjíríà lójú ayọ̀ ẹ jẹ́ káwọn èèyàn orí nǹkan yanu ẹ jẹ́ káwọn èèyàn orí nǹkan rere sọ nípa yín ẹ jẹ́ káwọn èèyàn kọwọ́ ìfàbẹ́ni ẹ sí bọ́dà bàbá ẹ gbépo wálẹ̀ bàbá ẹ ṣẹ́ lórí àwọn security ààbò tó péye ẹ jẹ́ kó dájú gbogbo state ló du oní OPC oní Àmọ̀tẹ́kùn sí náà ọ̀daràn tó pọ̀ jẹ́ ni tí ń mọ̀ ọ̀daràn lọ bẹ́ẹ̀ ni ìjọ wò lẹ́jì débi pé ó máa ń ní mi lára nu mọ́tò mi láti gbọ́ kókó inú ìwé ìròyìn torí pé tí wọ́n bá sọ kókó inú ìwé ìròyìn 40 ìbànújẹ́ 39 lẹ́ máa rí ń bẹ̀ ìdùnnú ẹyọ kan péré ní ó wà ń bẹ̀ wọ́n ti jọba àlàyé gbé wọ́n ti jí ọmọ àlàyé kan gbé wọ́n ti jí ọmọ kan tí ń rìn lọ jẹ́jẹ́ rẹ̀ wọ́n ti kó àwọn stúdẹ́ǹtì why ṣebí ìyẹn làwọn tó ń jí wa gbé sángẹ́lì ni wọ́n ni
nǹkan ìyanu tí ó wá ṣẹlẹ̀ ńjọ́ yẹn ẹnu mi ò gbábọ̀ máa try àìsà tẹ́ ẹ bá ti lè pa gbogbo àwọn òfin yìí mọ́ tó bá yẹ pé ẹ rò pé kò lè convenient tó bá yẹ pé ẹ rò pé wọ́n ti bàjọba yẹn jẹ́ kọjá kẹ́rí túnṣe tó bá yẹ pé ẹ rí i pé ìjọba yìí máa ba kárí àyín jẹ́ sà tó bá yẹ pé ẹ rò wípé Nàìjíríà yẹn ò lè move forward èmi ò bá sọ pé